Adaba Sioni fárígá wọ́n yarí kanlẹ̀ pátápátá ni o tún bẹ̀rẹ̀ sí ní fi sí Rotimi Daniels lára wòtòwòtò ọ̀rọ̀ yìí ni àbó mi ẹ̀yin èèyàn ẹ̀ tí ì gbọ́ nǹkan kan o ẹ súnmọ́ bí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀rọ̀ Pastor Sam Olu Alo yìí ó ti fẹ́ máa di ṣu atayanyan tó jẹ́ pé ó kàn bẹ̀rẹ̀ sí ń fẹ́jú ló ń fẹ́ láti lójoojúmọ́ ni o bàbá òun náà sì kò jáde wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ eléyìí gan ló ti wá ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo ṣe bẹ̀rẹ̀ sí ń rí síra wọn lórí ẹ̀rọ amáyélujára àmọ́ ní sáà yìí ń kọ́ Adaba Sioni ó ń gbé gbóná jain ní o lọ́wọ́lọ́wọ́ báyìí fún Rotimi Daniels àti Mr White ẹ wò ó ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́ pé àtìṣà ti kú ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ wọlé kẹ́yìn fúnra yín kẹ́ wá fetí ara yín gbọ́ gbogbo àlàyé gbogbo analysis tí Adaba Sioni ṣe lórí fọ́nrán eléyìí tí mo mú wá fún yín kó tó di pé mo gbé yín débẹ̀ ńkọ́ ìkànnì Adaba tẹlifíṣàn lẹ́balẹ̀ sí bàgẹ́ níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tó yẹ pé ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ọ̀mà tàyín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí làyí ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. Wow, good morning, good afternoon, good evening, gbogbo ìjọba tí ń wò mí, just a quick one lélẹ̀, just a quick one. Lórí ọ̀rọ̀ awíkótókótó Daniel Rotimi awíkótókótó ọmọ ìbànújẹ́ àwọn tí wọ́n bí ẹjọ́ tí wọ́n bí wọ́n ló pa àwọn ti bí ọmọ sínú agbo ìgbàgbọ́ wọn mọ̀ pé èṣù máa padà lù ẹ́ láti borúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run jẹ́ èyí ni láti jẹ́ kẹ́ mọ̀ nísìnyí wípé Rotimi Daniel ó mọ̀ wá ìṣubú Olú Alọ́ ni nínú ọ̀rọ̀ tó sọ nísìnyí mo ṣe wá rí pé ọmọ òfò kan ní ẹ wọ́n Rotimi Daniel yẹn kí ló kún ẹ pẹ̀lú financial issue ẹni ẹlẹ́ni tó ń sọ wípé kọ́ wá lọ ọ̀dítì owó Olú Alọ́ ṣé ọ̀rọ̀ nísìnyí ṣé ọ̀rọ̀ ìgbòyàwó òṣèyàwó tó ń sọ sí kí ló fa gbogbo kọ́ wá lọ ọ̀dítì ẹ̀ kọ́ wá lọ ṣe gbá kọ́ wá lọ ṣàwo ṣùgbọ́n kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ mi lọ ẹ sáré gbóhùn sókè ẹ tẹ́tí iná kẹgbọ́ voice note yìí ẹ tẹ́tí kẹgbọ́ fídíò yìí. tí ẹ̀yin kọ̀ọ̀kan lè máa wò wípé ó dàgbà tó gbé lápá ọ̀dọ̀ arúgbó mọ̀ tí ń tutù díẹ̀ ẹ má jẹ́ nǹkan yìí kò tutù rárá kí dáàbì díẹ̀ tí mo jẹ́ fẹ́ sọ ilé. èmi rò pé o ti tutù lára ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ ká wípé arúgbó kò rí owó tó lè fi pe Olú Alọ́ lẹ́jọ́ ayé ìmájì tí Olú Alọ́ bá lóun ní owó kan lé ní. mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà nílé àti lóko pé iṣẹ́ wo ló ń ṣe. kí ló kàn tiẹ̀ pẹ̀lú iṣẹ́ Olú Alọ́. pé ká máa fi Bíbélì gbá àwọn èèyàn ló ń ṣe. ǹjẹ́ Olú Alọ́ lè jẹ́ ká lo external auditors kí wọ́n wá wo ìdí ẹ̀ kí wọ́n mọ sources of income ẹ̀ mú bẹ́ẹ̀ ni o. ṣé lẹ́yìn ò tí ì mú ìlara wá báyìí ẹ dákun kí ni eléyìí kí ni tẹ́lẹ̀yìí ọ̀rọ̀ eléyìí pẹ̀lú ọ̀rọ̀ wọn wáyàwó wọn wá ọmọ nínú eléyìí báyìí ṣe ni pé ẹ ti ká mọ lóyàn ẹ gbogbo ẹ tẹ̀lé Rotimi Daniel yẹn àwọn kòtòkòtò yẹn ọmọ ìbànújẹ́ gbogbo ẹ tẹ̀lé kẹ́ bá lè mọ lóyàn tẹ́ jẹ́ nìyẹn o ẹ̀yin náà máa gbóhùn yẹn lọ ẹ máa gbóhùn yẹn lọ. wọ́n sọ wípé Alukoko ò ní owó láti bá Olú Alọ́ ṣe kéèsì máa disappoint yín gan. Can you imagine. àná Olú Alọ́ gbogbo bí kébi tó bá sáré ní tábà sọ fún ẹ wípé máyọ̀ lẹ́ lẹ́nu pé ọ̀rọ̀ Alukoko pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni pé ohun àtó rẹ̀ mo fẹ́ fi títún bí Ọlọ́run ọba làyè sọ fún ẹ lónìí. kí ló kàn bẹ́ẹ̀. wọ́n ní wọ́n gbéṣẹ́ fún ẹ. There is only one question we've been asking for the past 1 month. Okay, what is the question? And that question is very legal, it's very, very okay. That where is Iyabo Yemisi Obe? And where... tó bá fẹ́ mọ̀ nípa Iyabo Yemisi Obe ìwọ náà fúnra ẹ̀ àtàwọn tẹ́yìn tábìlì ẹ̀ sọ wípé Iyabo Yemisi Obe ó ń gbóhùn àwọn ẹ̀gbọ́n ẹ̀ ìyá ẹ̀ nìkan ni ò gbóhùn ẹ̀ tẹ́ bá fẹ́ gbóhùn òṣèlú ọba àwọn fámìlì ẹ̀ wáyé Olú Alọ́ abẹ́rẹ́ dípò lórí burúkú ni bọ̀bọ̀ yìí àwọn fámìlì ẹ̀ tí wọ́n ń gbóhùn ẹ̀ ó ṣe lọ bí wọ́n léèrè níbo lọmọ wọn wà tí wọ́n ń gbóhùn ẹ̀ tó wá ń da Olú Alọ́ láàmú nítorí òkú tó Olú Alọ́ gbé dání ìyí gbọ́ ti fi wọ̀n wípé Olú Alọ́ fẹ́ ìyàwó nínú ìdílé burúkú àwọn ìdílé tó máa ń pa ọmọ ológun ẹgbọ́n díẹ̀ sí. 3 children kì í tó wá ṣe wípé wẹ́rẹ́ àbá tiwọn lásán you must provide them in good state of mind soul and spirit. kí ni kan tó wà expect ṣé ìwọ gbúrò wípé àwọn ọmọ yẹn ti kú ni àbí kí ló gbúrò lórí bàbá oníbàbá tí wọ́n akókòtòkòtò ìfín dààmú ẹni ẹlẹ́ni lágbára Ọlọ́run àwọn tó ní ẹ máa rí dààmú lórí ẹ lágbára Ọlọ́run ẹ jẹ́ gbé sọ́jú díẹ̀ sí ẹgbẹ́ tó sọ. mo ń ṣe programu lọ́wọ́ láàrin wákàtí kan ó post inú mi dàdú bẹ́ẹ̀ àti ẹ̀ sọ̀rọ̀ tán wípé mo gbọ́ wípé olóòtú bá mi sọ̀rọ̀ ó sọ fún Ayọ̀mídé wípé kó má wọrí kó má dé ní kankan lóò pé ó ti bá mi sọ̀rọ̀. ìyẹn
ọgbọ́n jẹ́ nǹkan tí bàbá yẹn máa fi kábàámọ̀ kóhun bá ẹ sọ̀rọ̀ bàbá Olu Alo tí bàbá Olu Alo máa fi kábàámọ̀ kóhun bá ẹ sọ̀rọ̀ nìyẹn pé because ọjọ́ tó máa kọ́kọ́ lọ bá bàbá Olu Alo ó máa sọ̀rọ̀ bí ọmọlúwàbí ni ó ní sọ̀rọ̀ bí ẹni tí olórí burúkú tó yẹ kó tọ́jú èṣù sínú ó wá tutọ́ funfun jáde ọjọ́ tó máa bá bàbá Olu Alo sọ̀rọ̀ nísìnyí ó máa wùwà bí ọmọlúwàbí ni tí bàbá yẹn máa lò bí pé èèyàn gidi lòun fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n tí ó mọ̀ pé èèyàn burúkú olórí burúkú èèyàn kan ni bàbá yẹn tó máa kábàámọ̀ kóhun bá ẹ sọ̀rọ̀ ẹ máa gbọ́. inú mi ló gbé fẹsùn tẹ́sí wà lọ́wọ́ mi. àyè ìmájì. wọ́n ní ó ti bá mi sọ̀rọ̀ ó wá ní láíláí pé o sọ bẹ́ẹ̀ o ní ìtò jásí wípé onírọ̀ ni o dè máa ń rò kó smart. àbẹ̀gbẹ̀ olórí burúkú lọmọ ilé nínú ọ̀rọ̀ tí mo wá bá ẹ. ọmọ àdì lọmọ yìí. kánò ti dá mi lóhùn ni. kí ló fẹ́ dá ẹ lóhùn fún. báwo ká máa jẹ́ pé irú yẹn ń gbé e on a good day on a normal day ní Nàìjíríà lè ní tábàjọ ọ̀rọ̀ religion tẹ̀ fi ń gbà mìíràn kúrò Olu Alo nípa pé kọ́mọkùnrin ní akíkanjú kó ṣiṣẹ́ kó wà proud of iṣẹ́ owó tó ṣe Olu Alo ẹ̀mí àti òsì ní kálíbà o. àyè ìmájì kí la gbé kí la jù ṣẹgbẹ́ ẹgbẹ́ ń bí gbo abẹ́ẹ̀dì kan olórí burúkú lọmọ yàrá ṣẹgbẹ́ ẹgbẹ́ ń bí gbo. iṣẹ́ tó bá dẹ̀ ti fi ṣe yá máa rí. I am telling you the truth ẹ̀mí àti òsì kálíbà ọ̀gá ẹgbẹ́ pé bóyá bẹ́ẹ̀ ṣe fi religion pẹ̀lú àwọn aṣèrè tó wà woman abroad tó elevate rẹ̀ ní ọ̀lẹ́ rádaràdàbà ibẹ̀ lábára wa nísìn. ṣé iná gbọ́n tó ń sọ báyìí religion christian ni wọ́n bí sí o Daniel lórúkọ ẹ o àwọn tí wọ́n bí nísìn ẹni pé wọ́n máa kábàámọ̀ pàwọ́ bí ọmọ òfò ìgbà tó lájú sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ètùmàrè tó ń pè òun ló wá sọ ẹ́ di oníwọ̀nàwọ̀nà báyìí tó wá ṣe wọ̀nàwọ̀nà ẹ̀sìn tó jẹjẹ gbà àbí ìṣẹ̀ṣe dẹ̀ ti wà kí a tó bí ìyá ẹ ìṣẹ̀ṣe ti wà kí wọ́n tó bí ẹ káwọn òkú ẹ tó yún ọ christianity kó tó bí ẹ sínú ìgbàgbọ́ ó wá fẹ́ yapa ó wá yàyàkuyà ọmọkọ́mọ yìí. Can you imagine? àwọn tó máa ń sọ wípé awíkòkò olówó tó bá dọ̀rọ̀ ẹlẹ́jọ́ dà mẹ́rin ó máa ṣe nídìí film trick. wíní lọ́mọ yìí. ìwọ́n fúnra ẹ̀ tí wọ́n sọ pé olówó mo wá ń pè ẹlẹ́jọ́ wípé jẹ́ external editors mo ní external editor tó lè wá ṣiṣẹ́ yìí all the way certified láti US tí máa sọ fún pé wá bá mi ṣe auditing àkáǹtì Olu Alo. jẹ́ pé lórí burúkú lọ́mọdé kí ló kún ẹ̀ pẹ̀lú àkáǹtì ẹni ẹlẹ́ni ṣé ọmọ náà ló tún wá dénú àkáǹtì ẹni ẹlẹ́ni abẹ́rẹ́ pé lórí burúkú lọ́mọ yìí. finally ó wá ní ogbe dadi Falana dìde ẹ̀yin èèyàn kan lọ make comment bẹ́ẹ̀. olórí burúkú ni ẹ èpè tó bá ṣe máa ṣe mú ẹ lára láti tọmọtọmọ ọmọ òfò olórí burúkú ni ìran ẹ̀gbọ́n ọmọ àdánù ọmọ òfò ọmọ èpè ni olórí burúkú ọmọ jẹ́ pọ̀ mọ̀ ẹ̀kọ́ tó máa fi orí àwọn èèyàn gbára wọn ní amúkòtòkòtò yìí ó fẹ́ máa fi orí àwọn èèyàn gbára wọn ẹni pé olórí burúkú lọmọ ilé. Does Daddy Falana know about the letter? I'm just asking. ẹni pé olórí burúkú lọmọ ilé. Now in the letter they are claiming defamation of character lórí pàdé the question kan on behalf of Ìyá Ìjẹ̀ṣà on behalf of our siblings on behalf of family on behalf of friends of Iyabo Yemisi Obi we are asking we have not even alleged anything wọ́n ní àṣẹ gbogbo gbogbo àlàfo. olórí burúkú ni ẹ àwọn fámìlì láwọn òmù ẹ rí wọ́n ní àwọn fámìlì láwọn òmù ẹ rí oní on behalf of Yemisi on behalf of kíní kan ta ló gbé abẹ́rẹ́ kúrò lórí burúkú ọmọlọmọ ilé òun wọ́n láti máa gbàmọ̀ ìránṣẹ́ Ọlọ́run ṣubú òun wá wá ibi tí òrò pé bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ó fẹ́ máa fi dààmú wọn Ọlọ́run máa dààmú ọmọdé yìí o ọmọdé yìí fi ìgbé ayé ẹ̀ ó ti fi ń ṣòṣì ó lè máa padà ní òṣì gbẹ̀yà ayé ẹ̀ ọmọ ọdún tìmí dàdí ẹ̀ ọmọ ọdún kòtòkòtò yìí kí ló ń kọ tiẹ̀ pẹ̀lú financial ìrìnàjò ẹni ẹlẹ́ni ọmọ tó ti ń bá dàdú ayé ẹ̀bọ̀ ni àbí kí lè rò kàbí ẹ̀yin tẹ́ ẹ sọ́pọ́tì yóò tún mi dàdé náà kí lè rò pé ó tún mi dàdé fẹ́ fàyọ nínú orí burúkú tó ṣe ó tó pé wà máa ní òjàwọ́ olówó lọ́wọ́ foundation wòlé tó náà ṣe àwọn òní wọn kó síbẹ̀ ṣé foundation yẹn níbo lọ àbí abẹ́lẹ́ kúrò ní burúkú nìyẹn ni foundation yẹn pẹ́ fi ń jalè lọ́tún lọ́sì yẹn fi ń parọ́ fáwọn èèyàn gbowó síbẹ̀ ni eléyìí tó náà ṣe iná nísìn wàá wà máa ní christian kìnnìkan wà bí àwọn kan wà tí wọ́n sún ẹ o ò dẹ̀ mọ̀ pé irú owó yẹn ni júdásì gbà lọ́jọ́ kìíní àná tí júdásì bínú pokùnso ó máa padà bínú para ẹni mò ń bọ̀ mi ò tí ì dé ẹ máa gbọ́. ó máa gba ẹ̀mí ẹ̀ olórí burúkú àwọn ọmọ obìnrin owó lọ́wọ́ ẹni kankan àwọn kan wà tí wọ́n fún lórí burúkú lọ́wọ́ sínú kìíní àbí ṣáàdìtì tó náà ṣe yẹn o àbí kọ́ ní ti purpose of that ṣáàdìtì tó lórí burúkú ẹ ṣe àti èyí tẹ wá ń dá owó fún ọmọ yìí láti máa fi pa iṣẹ́ ìránṣẹ́ jẹ́ bí ìgbé ayé gbogbo ṣe máa rí ó kù sí i lọ́wọ́ dẹ̀mọ́ mímu rẹ́ẹ̀nì ẹ̀yìn náà rọra o gbogbo ìránṣẹ́ ọlọ́run yẹn náà máa fẹ́ gbé ṣubú á ní sọ ọ̀rọ̀ tó wà nídìí ọ̀rọ̀ yìí fún yín mọ́ mímu rẹ́ẹ̀nì nílùú òyìnbó gbogbo ìránṣẹ́ ọlọ́run yẹn náà máa fẹ́ gbé ṣubú kẹ́mọ́ ìdí gbọ́ pé wọ́n sọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run kọ́ báyìí ẹ ti bọ́ síbẹ̀ ẹ ti wọ́ bẹ́ẹ̀ náà ti fẹ́ sọ tí bẹ́ẹ̀ bá bẹ̀ jẹ́ díẹ̀ lóde wàrà àdàgbọ́ Olú Alo nìsín that man has no problem with anybody àwọn family ìyàwó Olú Alo ní kẹ́lọ́ bèrè ibi tí ọmọ wọn wà lọ́wọ́ wọn ṣé wọ́n gbọ́n ọmọ wọn ni abẹ́rẹ́ kan ti wá di olórí burúkú báyìí anyway díẹ̀ lọ́rọ̀ yìí náà mo ń bọ̀ mi ò tí ì dé analysis díẹ̀ ni mo ṣe lórí ọ̀rọ̀ yìí màmá wa ṣe live video láìpẹ́ orúkọ tẹ̀lé oyè padà Adaba Sioni ebi lápò ẹ̀kọ́ tí ń kéde jàtìjà inú mọ̀lẹ́ tí ń dẹ́rù balẹ̀ Ọlọ́run ní padà lẹ́yìn wa ọ̀sẹ̀ yìí ó máa pé wa síre ó dàbọ̀ ire o ire kàbìtì.
ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ post kí n gbá kan jìkún ilé ó bẹ́sikẹ́sikẹ́ mẹ́jẹ́ o bẹ́ẹ̀ ni ẹ bá ń comment ẹ máa bá mi like ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síásíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ bá mi bó tààràtààrà kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa níre jù báyìí lọ lórí ilé ìta mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.